Olúwa mi ṣe. Olúwa mi kò ní ṣe kàrèrè. Olúwa mi ṣe. Olúwa mi kò ní ṣe kàrèrè. Olúwa mi ṣe. Olúwa mi kò ní ṣe kàrèrè. Olúwa mi ṣe. Rere lolúwa mi ṣe. Olúwa kò kí ń ṣe kà. Ó ń ṣiṣẹ́ wọnú ara ni. Ó mọ èrò ọkàn mi. Ó mọ èrò ọkàn rẹ o. Òun lolùmọ̀ràn ọkàn. Ọba tó dá wa sáyé. Ẹ jẹ́ ká fi tọ́lọ́run síwájú lórí gbogbo ìrìn àjò. A kí gbogbo ojú tó wà kú dédé àsìkò yìí. Ojú tẹ́ fi wò wá, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ wa, etí náà ò ní di àníjọ́rò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ lágbára Ọlọ́run ọba Elédùmarè. Gbogbo èso tó jáde lára wa ọmọ ní jẹ́bẹ̀ lágbára Ọlọ́run jẹ́ àjèrè wọn o. A ní fojú sunkún ẹ̀sà míì lágbára Ọlọ́run, gbogbo yín pátá Ọlọ́run jẹ́ ní àlùbáríkà. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé òní yìí tí ń ṣe ọjọ́ àìkú Sunday, ó ní ọjọ́ bí àwọn bàbá lágbàáyé, ìyẹn àyájọ́ àwọn bàbá dáadáa lágbàáyé, yẹn Father's Day. Ó ní wọ́n ń ṣe lónìí. Ìdí nìyẹn tí a fi kọ́ àwọn ọmọ kéèké jọ láti bá wọn yọ ayọ̀, torí pé ọmọ tí ó bá ròbí tọ́ inú rẹ̀ yóò máa dùn, ẹ ti rí lójú rẹ̀. Tẹ́ bá rẹ́ lómìn tí ò rí bàbá láti tọ́, ẹ ra ọmọ náà wọ́n mọ̀ fẹsẹ̀ gbálẹ̀ káàkiri ìgboro. Kọ́lọ́ba Elédùmarè kó ṣe gbogbo wa ní bàbá dáadáa. Ó kí wa káàbọ̀ sí kànnì Ẹ̀yà Yorùbá World TV. Ojú tẹ́ fi wò wá ò ní fọ́ lẹ́ẹ̀kan sí. Adúàgbà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi, àbúrò ò ní ṣe wá. Àwọn kéèké tá a kó sẹ́gbẹ̀ẹ́ mi ni àwọn ọmọ ọjọ́ ọ̀la, àwọn ògo ọjọ́ ọ̀la nu ògo orílẹ̀-èdè wa Nàìjíríà. Lágbára Ọlọ́run jẹ́ lálùbáríkà o, lágbára Ọlọ́run àní fojú sunkún. Ẹ jẹ́ ká tó ṣe fẹ́fẹ́ ṣe rájò díẹ̀ pàtàkì òbí láti ẹnu òbí rere àti Hasan Ceesay ọmọ olóríire. Àwọn lágbára ta lè fi lọ dé. Olúwa mi kò kí ń ṣe kàrèrè. Olúwa mi ṣe. Olúwa mi kò kí ń ṣe kàrèrè. Olúwa mi ṣe. Ẹ wòye sóúnjẹ táwọn jẹ, wóró kan àgbàdo la mú bọ̀lẹ̀, ẹ wòye tó fi so fún. Gẹ́gẹ́ bí a ti sọ síwájú pé òní ni à ń ṣe àyájọ́ àwọn bàbá lágbàáyé. Àwọn ọmọ tí ẹ rí lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n dárúkọ wọn, orúkọ iléèwé tí wọ́n ń lọ àti bí bàbá wọn bó ṣe jẹ́ sí wọn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ wípé ilé ayé tá a wà yìí, àwọn òbí kan bẹ pàápàá jùlọ bàbá adára ń ta mọ́dára ńlé ni wọ́n, tó jẹ́ pé wọ́n fi àwọn ọmọ lẹ̀ fún ìyàjẹ́ ni, wọ́n dá bùkátà wọn dá lu ìyá ni. Ẹ rí obìnrin míì òní ó jí jáde láàárọ̀, tó bá ti di lálẹ́ náà òun náà ni ó tún pẹ́ wọlé látàrí kí àwọn ọmọ rẹ̀ kí wọ́n lè jẹun, kí wọ́n lè wọṣọ, kí wọ́n lè bẹ́gbẹ́ pé kí wọ́n bá àmọ́ wojú olójú. Kọ́lọ́run ọba kó jẹ́ kí gbogbo àwọn abiyamọ ayé pátá, Kọ́lọ́run ọba kó jẹ́ kí wọ́n jèrè ọmọ. Ẹ jẹ́ n kọ́kọ́ gbé lọ́dọ̀ ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ mi ní apá òsì bíbí. Dákun bá mi dárúkọ àti orúkọ iléèwé rẹ̀. Orúkọ mi ni Ọládìméjì Fàrídà. Orúkọ iléèwé mi ni Ọmọlàbákẹ́ ní Olúwagúnbọ̀ School. Fàrídà ló kókọ rẹ̀. Ẹni tó tún wà lẹ́gbẹ̀ẹ́ mi lápá ọ̀tún bíbí, bá mi dárúkọ iléèwé rẹ̀. Orúkọ tèmi ni Ayátúndé Adúàgbà. Orúkọ iléèwé mi Ọmọlàbákẹ́ ní Olúwagúnbọ̀ School. Àwọn Ọmọlàbákẹ́ ńlá kójọ. Bá mi dárúkọ tiẹ̀ náà tó kọ iléèwé rẹ̀. Orúkọ mi ni Amọ̀túnlá Adúàgbà. Orúkọ skul tí mo lọ Ọmọlàbákẹ́ ní Olúwagúnbọ̀. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yá bá mi dárúkọ rẹ̀. Kí lorúkọ rẹ̀? Kí lorúkọ iléèwé rẹ̀? Kí lorúkọ tiẹ̀? Olúwatóyìn Bàbágboyà. Bàbágboyà, bàdá di tiẹ̀ lọ́wọ́ jẹ́. Kí lorúkọ iléèwé rẹ̀? Olúwatókù. Wọ́n kọ́ Gúbọ̀ School náà ni. Ọlọ́run jẹ́ ní àlùbáríkà lágbára Ọlọ́run. Ẹ sàmí. Gẹ́gẹ́ bí a ṣe sọ síwájú, òní ni wọ́n ṣe àyájọ́ àwọn bàbá dáadáa lágbàáyé. Fàrídà, gẹ́gẹ́ bó ṣe mọ̀ pé òbí méjì lèèyàn máa ní, bàbá àtìyá. Òní wá ni wọ́n ń ṣe àyájọ́ àwọn bàbá lágbàáyé. Irú èèyàn wo ni bàbá rẹ jẹ́ sí ọ? Kí ló lè sọ nípa dádì ẹ̀ níwọ̀nba díẹ̀? Bàbá mi jẹ́ olólùfẹ́ mi. Kí ni àwọn nǹkan tí dádì ẹ̀ ṣe, bóyá bí mo ṣe bèrè yẹn ló ti fẹ́ kọjá òye rẹ? Kí ni tó lè sọ tó jẹ́ pé n tó mú ọ tó fi so láìkì dádì àbí tẹ̀ láìkì dádì ẹ̀? Mo láìkì dádì mi. Kí ni nǹkan tí dádì ẹ̀ máa ń ṣe fún ọ tó jẹ́ pé nǹkan tó lè gbàgbé tó fi láìkì wọn? Dádì mi máa ń fún mi lówó, wọ́n sì máa ń kẹ́ mi dáadáa. Ọmọ pé àwọn ìyá kan bẹ, àwọn òbí kan bẹ tó jẹ́ pé owó iléèwé àwọn ọmọ ní, owó oúnjẹ ní, aṣọ tó máa ń wọ̀ ní, ìyá ní gbé gbogbo ẹ̀. Ṣé nínú àwọn kan tí mo dárúkọ yìí, ta ní gbé gbogbo ẹ̀ nínú dádì àti mọ́mì ẹ̀? Àwọn méjèèjì.
àwọn méjèèjì ta ní sanwó iléèwé rẹ̀ dáàdì mi. dádì ẹ̀ ló ń sanwó iléèwé rẹ̀ àdúrà wo ló fẹ́ ṣe fún dádì ẹ̀. má ra àánú gbà ẹlẹ́lẹ́ni ò ní gbà sẹ́wọ̀n sí asẹ́ni lórí òní sẹ́wọ̀n lórí mọ̀mọ́ lọ́wọ́ mọ̀mọ́ bọ̀rẹ̀ mọ̀ nísìnyí ibi tí wọ́n ti ń mú jáde kò ní dípa. àmín. Ayatollah Adúàgbà gẹ́gẹ́ bá yẹ béèrè lọ́wọ́ Farida àwọn òbí kan bẹ abiagba là á pè wọ́n tó jẹ́ pé ẹni tó bá pè lábiagba ẹ kọjú sí kámẹ́rà àti bàbá Goya abiagba la máa ń pè wọ́n àwọn abiagba ní òbí kan bẹ jẹ́ pé wọ́n yìí tọ́jú ọmọ tó bá ṣàkíyèsí lánàá a sọ kó bẹ́yà àwọn ò tọ́ wọn ṣùgbọ́n bójú sí ń rọ̀ lánàá wàá rí i pé atúrọ̀ àwọn kéékèèké kan tó yẹ pé wọ́n sì ń kiri nínú òjò kí ni tó fà á lè sọ pé bàbá wọn ò gbìyànjú ṣùgbọ́n n tó wọ́pọ̀ jù ni pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì kò mójúṣe lójúṣe inú ilé tó yẹ pé wọ́n da bùkátà lu ìyá lọ́rùn nínú bàbá rẹ àti mọ́mì rẹ ta lẹni tí máa ń gbọ́ bùkátà lé ta lẹni tí máa ń gbọ́ bùkátà lé Amina kọjú sí kámẹ́rà àwọn méjèèjì. àwọn méjèèjì ta lẹni tí máa ń sanwó iléèwé yín ta ni ló máa ń wá jíjẹ mímu yín. dáàdì mi. kí ni nǹkan tó jẹ́ pé o ò lè gbàgbé tí dádì máa ń ṣe fún yín tó ò lè gbàgbé tó fi láìkí dádì ẹ̀. wọ́n máa ń sanwó skul àwọn máa ń ra nǹkan fún wa wọ́n sì máa ń kẹ́ wa dáadáa wọ́n máa ń bá wa sọ̀rọ̀. irú àwọn ọ̀rọ̀ wo ló lè ní dádì máa ń bá yín sọ tó jẹ́ pé àwọn tó ń gbọ́ wa lé náà wọ́n lè fi kẹ́kọ̀ọ́. wọ́n máa ń sọ pé ká má sojú kòkòrò ká má jalè ẹni tó bá jalè mọ́ mọ́ wọ́n sì pa á. ọlọ́run ó jẹ́ lálùbáríkà ọlọ́run ní í ṣe gbogbo yín lọ́mọ tí ó máa jalè o lágbára ọlọ́run bá àdúrà wo ló fẹ́ ṣe fún bàbá rẹ̀. wọ́n ní so ibi tó ti mọ́wọ́ ọ̀gbà náà ní wọbẹ̀ wọ́n máa ra nígbà wọ́n ní sẹ́yìn. Amina Amina ó fẹ́ràn eré ipa gan máa wo kámẹ́rà báyìí kámẹ́rà náà máa wò máa wo kámẹ́rà dúró sẹ́gbẹ̀ẹ́ mi báyìí wọn náà dúró sẹ́gbẹ̀ẹ́ mi báyìí bá mi ó ti dárúkọ rẹ̀ Ramatula àbí kí ni tí o lè sọ nípa dádì ẹ̀ níwọ̀nba díẹ̀. mo láìkì dáàdì mi máa rà kan fún mi. nínú ọmọ pé gẹ́gẹ́ bá yẹ sọ síwájú àwọn bàbá kan bẹ wọn yé sanwó skul iléèwé àwọn ọmọ ǹjẹ́ dádì yín tiẹ̀ jẹ́wọ́ iléèwé yín rí. àwọn náà máa sanwó skul. ǹjẹ́ wọ́n jẹ́wọ́ iléèwé yín rí tán tiẹ̀ léyìn wálé rí pé wo ẹ máa lọlé o dádì yín jẹ́wọ́ iléèwé sán léyìn wálé rí. rárá. kí wàá ló fẹ́ ṣe gẹ́gẹ́ bí àdúrà fún dádì yẹn. wọ́n lò ó wọ́n kọ́lé wọ́n ra mọ́tò ọ̀nà fojú sùkúù wa wọ́n jẹ́ ìwà inú lọ́wọ́ tẹ̀kùn gbogbo ọlọ́fà tàbí túnbà mọ́nà. Àmín ya Allah. Adùnní kí ló kọ ẹ lẹ́ẹ̀kan sí ìyá dárúkọ rẹ kí ló kọ rẹ ìyá ṣàdúrà fún dádì yẹn ìyá ṣàdúrà Amina ọjà sọmọ ìyá ṣàdúrà fún dádì yẹn àmín ìyá máa sọ lórúkọ Jésù àmín ìyá sọ̀rọ̀ sókè dáadáa sọ̀rọ̀ sókè ká gbọ́. lágbára Ọlọ́run gbogbo yín pátá lọ́wọ́ jẹ́ ní àlùbáríkà ẹ rí i pé àwọn ọmọ tó jẹ́ pé wọ́n ti gbọ́n tí wọ́n ti lè sọ̀rọ̀ tó dé tá a bá wo ọjọ́ orí àwọn ọmọ kéèké wọn ò ju gẹ́gẹ́ bí ọmọ ọdún 4 lọ tàbí kó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbẹ́nu lé ọdún 4 lágbára Ọlọ́run gbogbo yín náà lọ́wọ́ jẹ́ kí ẹ dàgbà ẹ rí i pé wọ́n sọ ìwọ̀nba tí wọ́n mọ̀ nípa dádì wọn bí ọgbọ́n orí wọn bó ṣe mọ níwọ̀nba wọn sọ ṣe rí ní tó jẹ́ agbẹ́tò ìkàlẹ̀ ó ní wípé a fẹ́ fi àǹfààní ká fi dùn àwọn ọmọ kéèké nínú ká fi jẹ́ kí wọ́n mọ ohun tí wọ́n ń ṣe lónìí gẹ́gẹ́ bí àyájọ́ àwọn bàbá ẹ rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní màmá ni màmá mi màmá ni màmá tí mo ní kíní bàbá ìyá nìkan náà sábà máa ń kọrin fújù òye sábà kọrin fún bàbá nígbà tó rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà rèé àwúlò kọ́lọ́mọ ṣe àwa mọ́ kọ́lọ́mọ ká máa wọn ọkùnrin tí ò wúlò àwọn ọkùnrin kan bẹ wọn kì í sojú sí lórí àwọn ọmọ èmi sì máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin náà máa ń dá padà pé èmi ò jáyé tèmi o bí n bá kúkú ṣe títí náà ìyá wọn náà ó kò fi tọ́jú in tó bá ń gbà lérò nínú ọkàn rẹ pé yes bọ́ ọ bá tọ́jú ọmọ títí tàbí táwọn ọmọdé bá yàre ìyá wọn náà ó tọ́jú bí ó ṣe rí náà nù sótìyé in tó ń bá ń fẹnu ara rẹ pé bẹ́ẹ̀ náà lọ́lọ́run ó mọ̀ sámi sí in tó yẹ ká máa sọ ni pé ọlọ́run ọba o bí mo ṣe ń tọ́jú àwọn ọmọ yìí jẹ́ kémi àti ìyá wọn kájọ jèrè wọn tó o bá ń sọ bẹ́ẹ̀ ọlọ́run lè gùn ọ́ lẹ́mìí tó jẹ́ pé yes ìwọ àti ìyá wọn náà lẹ́jọ́ jèrè ọmọ ṣùgbọ́n tó o bá ti ń fẹnu pé kọ́lọ́n dáhùn kó jẹ́ jèrè àwọn ọmọ yìí bàbá kù ṣe títí náà ìyá wọn náà ó kò fi tọ́jú
tó bá ti àmínà kọjú síwájú tó bá ti ń sọ bẹ́ẹ̀ ìyá wọn náà ni ó jèrè wọn. ẹ má jẹ́ ká dá bùkátà lu àwọn obìnrin láyà. ẹ jẹ́ káwọn ìyàwó wa nílé kí wọ́n mọ̀ tó bá wà lọ́wọ́ wa àtàwọn ọmọ tí ò bá dẹ̀ ti sí lọ́wọ́ wa ẹ jẹ́ ká mọ̀ wípé wọ́n mọ̀ wípé kò sí. torí pé ọkùnrin mi ń bẹ ó ní 20,000 naira lọ́wọ́ yóò sì sọ fún ìyàwó rẹ̀ pé òun ò ní kankan amátúlẹ̀ kọjú sí kámẹ́rà yóò sì sọ fún àwọn ìyàwó rẹ̀ nulẹ̀ pé wàlá kò sí kankan lọ́wọ́ mi ó dẹ̀ ní 20,000 lápò tó bá débi tí wọ́n ti mutí yóò máa ra pẹpẹ súpù fáwọn èèyàn yóò máa rọtí fáwọn èèyàn ó yá ẹ fún wọn go mẹ́ta ẹ fún wọn go méjì irú wọn náà ń pè ní adára ń ta mọ́ dára ńlé. irú ọkùnrin bẹ́ẹ̀ sì rèé mo fọlọ́n búra kìí ṣe pé kinní yóò jìyà lọ́jọ́ alẹ́ ní dandan ni torí pé òbí tó bá tọ́mọ dandan ni kó jèrè ọmọ. ìwọ òbí tó bá ṣe wàhálà lórí ọmọ tọ́lọ́ ń bá gún ọ lẹ́mìí wàá jèrè ọmọ bọ́lọ̀ ò bá wá gún ọ lẹ́mìí bákan náà tó jẹ́ pé Ọlọ́run tètè mú ẹ̀mí ẹ lọ bó o bá jèrè wọn láyé wàá jèrè wọn tó bá dọjọ́ ìgbéde àlìkẹ́m torí kò sí gbogbo ń tá a bá ṣe pátá kọjú wájú àmì náà kò sí gbogbo ń tá a bá ṣe pátá àákẹsẹ̀ rẹ̀ sótíyé àákẹsẹ̀ rẹ̀ ẹ jẹ́ á gbìyànjú láti tọ́jú àwọn ọmọ wa farabalẹ̀ ẹ jẹ́ á gbìyànjú láti tọ́jú àwọn ọmọ wa torí pé tá a bá wo àwùjọ tá a wà yìí àákẹ́rí àwọn ọmọ wọn fẹsẹ̀ gbálẹ̀ súnmọ́ mi bí wọ́n fẹsẹ̀ gbálẹ̀ gbára gbàrà káàkiri ìgboro tí wọ́n gbẹ́ mọ̀ wọ́n mọ̀ mí bá pé irú ọmọ kékeré ó yẹ kó wà níléèwé ni gbogbo ẹ̀ náà kọ́ níjọba ìwọ̀n bá tá a bá mọ̀ ọlọ́ọ̀bá níbàyàn tọ́ ọmọ lóòótọ́ o ṣùgbọ́n wọn bá tá a bá mọ̀ pa lágbára láti lè tọ́ ó ní ẹja bí ẹ kàn mẹ́jà bí mọ́lẹ̀ pé wò ó bó bá wù ọ́ kó tọ́jú àwọn ọmọ ẹ torọ́kùnrin bí kan bẹ kó kàn ṣe kó fún ìyàwó lóyún kó dẹ̀ bímọ kó wá dọmọ léyàwó láyà ó nìkan ló wà áfítà kò dó lórí bí ó ṣe tọ́jú ọmọ bọ́ọ̀mù ó ṣe yàre tá a bá wo bàbá mi ti ń tọrọ bára láàrin títí ẹ mọ̀ pé sí bàbá yìí ò bímọ ni kí ló ṣe bàbá yìí tó wá jẹ́ pé wá ń jìyà báyìí irú wọn rèé tẹ́ ẹ bá wò wọn adára àtàmọ́dára lé ni wọ́n da bùkátà lu ìyàwó láyà ìyá ní ń sáré sọ́tún ìyá ní ń sáré sósù báwo ní ń sáré sósì bọ́ọ̀mù ó ṣe jẹ́ èèyàn ìyá ní ń sáré kiri àwa ọkùnrin ẹ jẹ́ á gbìyànjú ká tọ́jú àwọn ọmọ wa torí pé bá a bá tọ́jú ọmọ ọmọ ó tètè yáre bá a bá tọ́jú ọmọ àwa náà ó tètè jèrè ọmọ torí pé bó o ṣe ń sáré sọ́tún tó ń sáré sósì tó bá di ní ọjọ́ ọ̀la ò ní lè sáré mọ́ o àwọn ọmọ tá a bá bì àwọn làápadà máa wò àwọn òbí mi wọn ni ọlọ́mọ jẹun wojú ọmọ kí n tó jẹun gbogbo apátá làápadà wojú ọmọ kì í ṣèpè torí pé bá a ṣe rówó ń gbà tá a wà lọ́dọ̀ tó bá dọjú alẹ́ à lè rí bẹ́ẹ̀ mọ́ yóò mọ dínkù ṣùgbọ́n tá a bá tọ́jú ọmọ àwọn ọmọ yìí ni ó mọ bá wa lọ sọ́tún lọ sósì dáàdì mi ẹ gbà mọ́mì mi ẹ gbà sótìyé ṣùgbọ́n wọ́n tó o bá tọ́jú ọmọ nígbà tínú rẹ̀ sì dúdú wàá padà fínú funfun wàá fi tọrọ jẹ ni o kì í ṣèpè ẹ já gbìyànjú àwọn bàbá ká tọ́jú ọmọ lágbára Ọlọ́run gbogbo apátá là á jèrè àwọn ọmọ wa o òní ni àyájọ́ àwọn bàbá lágbàáyé Father's Day gbogbo àwọn bàbá dáadáa tá à ń ṣe wàhálà lórí ọmọ gbogbo apátá là á jèrè àwọn ọmọ wa o ẹ jẹ́ kí agbóni òbí rere sílẹ̀ kan sí ká tún fìdí rajó díẹ̀. ẹ wo ẹranko nínú igbó ẹ wo ẹyẹ lójú ọ̀run ẹ wo ẹja nínú omi Ọlọ́run mi kò kí ń ṣe kárèrè lÓlúwa mi ń ṣe Ọmọlúwa mi kò kí ń ṣe kárèrè lÓlúwa mi ń ṣe Ọmọlúwa mi kò kí ń ṣe kárèrè lÓlúwa mi ń ṣe. orí mi máa jẹ ìjábọ̀ ẹlẹ́dàá mi máa jẹ ìtẹ́ láyé. Orí mi máa jẹ ìjábọ̀ ẹlẹ́dàá mi máa jẹ ìtẹ́ láyé. Orí mi máa jẹ ìjábọ̀ ẹlẹ́dàá. mo fi ń pe òun fàlùbáríkà ṣiṣẹ́ mi Olúwa. Ṣiṣẹ́ dàbí iṣẹ́ Ọlọ́run wá sí mi. ẹ jágbe fast twist yóò dàgbé fast twist ló ti kọrin màmá ni màmá mi tóun àti Hasan Ceesay tí wọ́n ti ṣe àríyànjiyàn pé ta ni bàbá ta ni ìyá ètò dà. ọmọ ni ìwọ̀n ọmọ ní dẹ́ ọmọládé orí bámi tẹ́lẹ̀ ọmọ mi ní báyìí là ń ṣe nílé wa wọ́n láyé wọn ní ibì kan kò sí bàbá tó gbé lẹ́kọ̀ọ́ tó máa fi àjà ya ẹ̀ nínú ilé agbọ́dọ̀ nú wa àgbéyẹ̀wò ọ̀rọ̀ ńlá ni mo mú wa sórí bàlìjọ́nà àwọn ọmọ ó ṣe bẹ́ẹ̀ ní gìgísẹ̀ òbí làlìjọ́nà àwọn aya náà bẹ ní gìgísẹ̀ àwọn. ẹ má jẹ́ àdàmú yín jù torí pé kò sóúnjẹ ẹnu púpọ̀ kọ́lọ́wọ́ bá kú sànù wa kó bá tó dèdè wa Nàìjíríà ṣe lágbára Ọlọ́run àrísìkì tá a fi tọ́jú yín gẹ́gẹ́ bí bàbá àti ìyá Ọlọ́run ó jogún ẹ̀ fún wa Ọlọ́run wa ṣe ní àrídìnú ọmọ kò ní ṣe ní ọmọ tí ó pa òbí lẹ́kún kò ní ṣe lọ́mọ tí ó máa dójú tòbí torí pé àwọn ọmọ kan ń bẹ tó jẹ́ pé bóbi bá nágbára tó nágboro tó náwó lé wọn lórí at the end of the day nígbẹ̀yìngbẹ̀yìn wọn padà di ọmọ ìbànújẹ́ fún àwọn òbí wọn ni lágbára Ọlọ́run ò ní sọ yín di ọmọ ìbànújẹ́ fáwọn òbí yín irinṣẹ́ rẹ̀ Ọlọ́run ó ṣe yín o
ọlọ́run ní sí ọmọ tí ó pa òbí lẹ́kùn ọlá àti tóbi àlùkò ní báyìí ní ti alágbára lórúkọ ẹ̀yà Yorùbá World TV ó ní eléyìí tẹ bá mú aranu yín yóò ṣàdúrà wọn sáré mọ bí a nǹkan kan wọnú àwọn lágbára Ọlọ́run jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ní ayé lágbára Ọlọ́run bẹ́ẹ̀ sì dàgbà sí ńlá sí ń fún yín ó kù àti Amatulai ó kù Amina eléré ipá ọlọ́sàn ya ó kù àtàdé ó yẹ sọ pé gbogbo àwọn bàbá ẹ jèrè ọmọ o gbogbo ẹ̀yin bàbá dáadáa ẹ jèrè ọmọ o gbogbo ẹ̀yin bàbá tẹ́ ń ṣe wàhálà lórí ọmọ ẹ jèrè ọmọ o ẹ máa bá wa wo ìkànnì ẹ̀yà Yorùbá World TV ojú yìí ò ní fọ́ o etí yìí ò ní di o ẹ ṣé tẹ́ ń wò wá o ẹ jẹ́ ká ní ọjọ́ rere o ẹ ṣé pọ̀ gbójú tó wà látara ojú tẹ fún wọ́jú náà ní fọ́ etí yìí ò ní di lágbára lọ gbogbo ọmọ apáta ni lọ́wọ́ jẹ́ kí wọ́n yára àdúrà gbólóhùn tó yin bàbá gbéyà lórúkọ mi ẹ ṣé pọ̀ tẹ́ wọ́n kan ní ẹ̀yà Yorùbá World TV bẹ́ẹ̀ ṣé wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa ètò wa lọ́kọ̀jọ̀ kan tó bá ti gorí ìkànnì yìí a kú ìsinmi òní ìsinmi aláyọ̀ ní ó jẹ́ fẹ́ni kọ̀ọ̀kan ẹ jẹ́ ká yá ṣe o.